kí ló dé ẹ tún ti lọ bá TaniOlohun láàárọ̀ yìí ẹ tún ti lọ bá TaniOlohun ní court kó tún ẹ lọ bá ní prison kó tún tọwọ́ bọ̀wé ẹ tún fẹ́ charge ẹ sí court again. That's 4 cases lórí èèyàn kan. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Amókun ẹrù ẹwọ́ àní ojú tọwọ́ ẹlẹ̀ ó ti ju tọwọ́ ẹlẹ̀ kí la tún fẹ́ kó ṣe ẹ̀yin ará Ìlọrin tá bá sọ̀rọ̀ nísìn ẹ tún ní àwa là ń rú náà sọ̀rọ̀ tá bá sọ̀rọ̀ nísìn ẹ lẹ́yìn ò lọ prison láti lọ bá TaniOlohun tá bá dákẹ́ tá bá ń wò kò ṣe pé kò sí ohun tá fẹ́ sọ ńlẹ̀ o bẹ́ẹ̀ kí ló dé ẹ̀yin ará Ìlọrin kí ló dé ẹ̀yin mùsùlùmí Ìlọrin kí ló dé tínú yín fi lé kí ló dé tẹ́ fi lẹ́mìí ìdáríjìn kí ló dé tẹ́ fi lẹ́mìí ìdáríjìn ẹ̀yin ará Ìlọrin kí ló ṣẹlẹ̀ ìyá tó bí TaniOlohun wọ́n ti bẹ̀ yín nílùú Ìbàdàn wọ́n tún wá ka yín mọ́lù Ìlọrin wọ́n tún fara yílẹ̀ fún yín ìyá àgbàlagbà bí a mọ́ kú ọ̀rọ̀ mọ́ ẹ tún lé mi ni mo tún kó náà sọ̀rọ̀ mo tún jáde mo tún apologize ẹ̀yin ará Ìlọrin kò ń ṣe gbogbo yín o kò ń ṣe gbogbo yín because Yorùbá ní ọmọ sàn ló ń kókó mọ̀ bá ya ẹ̀ kò ń ṣe gbogbo yín o ẹ̀yin ọmọ Ìlọrin ẹ̀yin ará Ìlọrin kí ló dé dẹ́dẹ́ mìíràn họ ìwọ̀n bá ṣe lé ní ọ̀rọ̀ tán ni ó dà lọ́la pẹ̀lẹ́kùtù la fi ń pamúkòrò pẹ̀lẹ́ ẹjá fi pẹ̀lẹ́ múlẹ̀ ayé ẹjá fi sùúrù ṣe alọ́ọ̀lọ́ àbọ̀bọ̀ ẹ̀yin ará Ìlọrin ẹni la rí kò sẹ́ni tó mọ̀ọ́lá ìyá tó bí TaniOlohun ìyá ti wá fẹ́ ara yílẹ̀ fún yín pẹ̀lẹ́ kún lójú ìyá fẹ́ lè sun ẹ̀jẹ̀ pé ẹ̀sánù ẹbí òun fọmọ òun lẹ̀ ẹlẹ́mi ni mo tún rúnná sọ̀rọ̀ èmi náà ti jáde mo ti bẹ̀yìn kí ló wá dé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ará Ìlọrin kò ń ṣe gbogbo yín o kò ń ṣe gbogbo yín bí ọmọ sàn ló ń kókó mọ́ báyà ẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ará Ìlọrin kí ló dé ẹ tún ti lọ bá TaniOlohun ní court kó tún ẹ lọ bá ní prison kó tún tọwọ́ bọ̀wé ẹ tún fẹ́ charge ẹ sí court again. That's 4 cases lórí èèyàn kan. ẹ jọ àwọn tó pààyàn ìdílé kí wọ́n jọ wà lórí group ní school tó chat pé sí ẹ̀sìn la wá kọ́ ni àbá wá kọ̀wé wọ́n jù lóko pa wọ́n fi jóná ẹni tó sọ̀rọ̀ ní Kánò pé ẹ má fi ọlá ẹnìkan bẹ Ọlọ́run mọ́ ẹ bẹ Ọlọ́run direct wọ́n lù pa wọ́n fi jóná ẹ jọ ẹ̀wọ̀n wo ni wọ́n wà ní Nàìjíríà àwọn tó gba ẹ̀mí èèyàn ká tó wá pẹ́ni tó sọ̀rọ̀ tẹni defamation of character àwọn tó sọ̀rọ̀ tí ẹni yẹn bá kí ọ̀rọ̀ wọn àwọn méjì ni ẹ ti fi àwọn méjèèjì lẹ̀ ẹni TaniOlohun ẹ tún dìde ẹ tún ní Làbíbù Lágbàjì ó tún fẹ́ bá TaniOlohun fa kéèsì ó di mẹ́ta ẹ tún ti gbéra lẹ́ni on the 2 November 2023 ẹ tún ti lọ bá TaniOlohun ní prison pé kó tọwọ́ bọ̀wé ẹ̀yin tún bẹ́ẹ̀ bá fa kéèsì Kùránì tó fi jóná ẹjọ́ sí Ìlọrin wọ́n ti ṣe Kùránì ẹjọ́ sówó yìí ní TaniOlohun fi ra Kùránì tó fi jóná ẹjọ́ kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ Kùránì ẹ̀yin àrólé Allah ẹ̀yin adájọ́ Allah káláwó lè gbìjà ara ẹ̀ tọ́jẹ́ pé ìnáwó sọ pé kẹmọ wá gbìjì òun níbo lẹ tí ń bá ń ṣe mítìnì tó fi ràn yín iṣẹ́ dé tòrútòrú kí ló dé ará Ìlọrin we are all brother we are all family ìkọ̀ọ̀kan náà ni gbogbo wa ohun tá a bá ṣe lé ní ọ̀rọ̀ tán ni ó dà lọ́la o ẹ̀yin gangan nílùú Ìlọrin kí lẹ̀ ń contribute sínú ẹ̀sìn Islam tẹ́sbíù lásán ẹ̀ lè produce ẹ̀ nínú Ìlọrin kò sí ohun tẹ́ ń contribute aṣọ kírun tó fi ń kírun ẹ̀ lè contribute ẹ̀ kò sí ohun tẹ́ lè dá sí láti fi support ẹ̀sìn Islam ìjáwó lẹ́ ń bá TaniOlohun jà sẹ́yìn lẹ́ ń ṣe Kùránì sẹ́mọ́yé Kùránì abala Kùránì tí China fi ń jóná every day kò mọ̀ sẹ́ni tó arrest wọn Kùránì tí TaniOlohun fi jóná òun ló ní òun ló rà kò wá mú nínú mosque yín kò wá jí gbé ó fowó ara ẹ̀ rà ni
ọdẹ ló wọn fẹ́ mọ́ ó fi jóná kí ló kàn yín bẹ́ẹ̀ ẹjọ́ kí ló kàn yín bẹ́ẹ̀ ilé tó jóná tí Kùránì jóná ǹjẹ́ ti rán lọ ẹni tó nílé yẹn ǹjẹ́ ti rán lọ ẹ̀wọ̀n ṣé ti rán lọ ẹ̀wọ̀n àbí bẹ́yìn ṣe mú kó bàjẹ́ táwa náà bá mú kó bàjẹ́ sí wàhálà ò ní ṣẹlẹ̀ táwa bá lárò jinlẹ̀ sí wàhálà ò ní ṣẹlẹ̀ Nàìjíríà tí ò tún ní dogun ẹlẹ́sìn mẹ̀sìn à ń gbogbo ẹ̀yin tẹ́ ń dìde tẹ́ ń fa kéèsì yọ lọ́tún sí tó bá dogun ṣe lè dúró sí tó bá dìjà ṣe lè dúró ṣe ṣe tán láti jà kí ló dé tá bá ń sunkún a máa ń ríran o mọ́jọ́ ọ bàjẹ́ làwa that's the reason why tí mo fi jáde tí mo bẹ̀ yín ẹ tún ti gbéra láàárọ̀ yìí báyìí ẹ tún ti lọ kàtà lọ́lọ́run mọ́ prison ẹ tún fi ẹ̀wọ̀n dẹ́rù bá pé ẹ tí ò bá gbàwé yẹn lọ́wọ́ yín yọ fẹ́ lo ẹ̀wọ̀n ẹni tó wà lẹ́wọ̀n tẹ́ẹ̀tún fẹ̀wọ̀n dẹ́rù bá èèyàn tó wà lẹ́wọ̀n tẹ́ẹ̀tún fẹ̀wọ̀n dẹ́rù bá àmóríyá kan bí ká ní friend mi gan lórí TikTok àgbàlagbà báyìí ní ti àárín tí orúkọ rẹ̀ ó háìdì programu tí mo ṣe lálákọ̀ọ́kọ́ Fábíbù àtẹ́lẹ̀kejì tí mo ṣe ìyá you are grandma tó bá jí kí n sọ̀rọ̀ burúkú sí ẹ inú àwọn ọmọ rẹ̀ ò ní dùn àgbàlagbà ni ẹ lọ fókòsì lórí àwọn ọmọ rẹ̀ ọ̀dọ́ làwa ó máa tó táìmù kí àwa ó fi mídíà lẹ̀ fáwọn àbúrò wa ó ti yẹ á dá sí ohun tí ọkùn ẹ mi ì dárúkọ ẹ mi ì mẹ́sàn orúkọ ẹ níjọ́ tí tó bá tún ti join picture mi àtijọ́ yẹn ni màá jáde màá dẹ̀ gbé ọ sí pé tó jẹ́ pé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọn ò ní jèrè rẹ̀ kọ́mọ ohun tó ń ṣe láyé ẹ tó bá tún ti hide program mi join ara wọn tó ń sọ̀rọ̀ tí ọba kún gbé ọ̀rọ̀ sí mi màá gbé ọ ṣépè gbogbo ara mi àṣẹ́ni tí bá ṣépè fún ọ tí mo ṣépè fún àwọn ọmọ rẹ yóò mú ọ kò jí kéré ó pé àgbàlagbà ni mọ nǹkan tó ń ṣe èmi bú àgbàlagbà o pẹ̀lú mo rí program tó ṣe fún mi kò jókòó ara ẹ jẹ́ tí bàbá mi bá já àfa tí bàbá mi bá já àfa tí bàbá mi bá jẹ́ olúwo kò sóhun tó kàn ìyá ẹ̀ ń bẹ̀ ó ti yẹ èmi ni mo lẹ́nu mi èmi mo fi sọ̀rọ̀ mo ò pè ọ́ fún interpret mi ò pè ọ́ fún translator kọmọ ohun tó ń ṣe o ẹ̀yin àfáà Ìlọrin ẹja fi sùúrù ṣe o pẹ̀lẹ́ kùtù la fi ń pa múkòrò pẹ̀lẹ́ ẹja fi sùúrù sí ta lọ́lọ́run ló ní Kùránì tó sùn owó rẹ̀ ló fi rà kìí sì Ìlọrin wọ́n ti ń ṣe Kùránì ọlọ́run ọ̀dẹ̀rin yẹn yíṣẹ́ tẹ bá lè fún wa ní evidence pé ọlọ́run lọ́rin yín ṣẹ́ o pé kẹ́ mọ́ gbìjọ ohun àrà tẹ bá fẹ́ fi ta lọ́lọ́run dáńgbà ní ẹ fi dá tẹ bá fẹ́ rẹ lọ ẹ̀wọ̀n ẹran lọ ẹ̀wọ̀n tẹ bá fẹ́ pa ẹ pa tẹ bá wá pàtà lọ́lọ́run tẹ bá lè jin ojú tì í tẹ bá pàtà lọ́lọ́run tẹ bá lè jin ojú tì í kí ló dé gbogbo ohun tá a bá ṣe lé ní ọ̀rọ̀ tẹ̀ ni ó dà lọ́la èèyàn ará Ìlọrin ẹja fi sùúrù ṣe o fríta lọ́lọ́run ẹ jọ̀ọ́. This is OĽUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.